Gbogbo ìkìlọ̀ ló ń lù létí ọmọ aládé. Adé sọ pé mo dé, mo fẹ́ kọrin ewì sí gbogbo ọlọ́gbọ́n létí. Ẹni tó bá gbọ́n sásá ni kó bá mi káre lé orin. Èèyàn tó bá lè ronú tìbútòrò ni kó máa fọkàn béwì bọ̀. Ọmọ Yorùbá ẹ kú àmúmọ́ra. Ibi abára wa nílẹ̀ yìí ọ̀rọ̀ tó kọ́gbọ́n. Ẹ gbọ́ sáà wá sílùúyà ni. Ṣé bí ibi orí dání sí ló yẹ ká ṣe? Kì í kúkú ṣe pé a sílùúyà nílẹ̀ yìí. Àwọn olórí tá a ní ló kù díẹ̀. Orí ló bá gbé sé agbérelé ìdáró. Orí bàlù kò ṣe tiẹ̀ ó rèlú ìkosùn. Orí ṣe ti lékèǹlèké ló dọba ní ìlú Ìkẹfun. Kórí ó gbé wájà gbangba. Orí aláṣepọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá amúwájákè láyọ̀. Gbogbo ẹ̀yin aṣíwájú ìran Yorùbá ẹ kú iṣẹ́ o. Ó kù díẹ̀ kọ́rọ̀ ó sì lójú. Gbogbo ohun tí kó wá bá ṣe nìtàn sọ. Àṣeyọrí yín ló wù àwa ìjàkọ́ kí kó wá lọ ṣe sùúrù. Gbogbo ọmọ orílẹ̀-èdè Oòduà ohun tó bá ní là á gbọ́ baálé àtògbé. Àwọn sáré ìbò tí ń bọ̀ lọ́nà ni àwa fẹ́ dá dúró. Ṣé ti wá papọ̀ mérò tiwọn? Àwọn ọ̀jẹ̀lú tí ń bẹ nínú ìran Yorùbá agbárí oró lásán ni wọ́n ní wọn ò lérò. Olúwa ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá dọwọ́ rẹ gbà wá o. Àwa fẹ́ lọ lálàáfíà àwọn ń pogun. Ọ̀rọ̀ mi wá dorí ò dorí. Ó dorí ẹ̀yin ọmọ Odù tó dá. Tí wọ́n bá sọ pé àwọn ò ní gbọ́ kíkó wa lọ múra. Àwọn iṣẹ́ bàbá wa ń bẹ nílẹ̀ tó sì tó gbójúlé. Ṣé bẹ́nu ká pe gbólóhùn méjì ni. Ká bẹ ọba dániwáyé sí wọn. Èdùmàrè ó sì fogun ẹ̀yìn gbà wọ́n. Ọmọ aládé ọmọ lọ lálàáfíà. Mi ò mọ̀ bóyá ohun tí mo ń sọ ń yé ẹ̀yin ọmọ Yorùbá tó ń gbọ́ mi. Ìbẹ̀rù bojo mega rally tó ń bọ̀ lọ́nà ló ti kó ìjọba àpapọ̀ sí yọ́yọ́. Ṣé bí ẹ ti rí ojú ìjà ní lasa? Àwọn ọmọ ogun tẹ́ ẹ lọ kódà sí Ìbàdàn wọn ètò. Bí ìgbà ìsinsìn bá fi ojú dọwọ́ yóò ṣòfò dànù. Ọmọ aládé mo fẹ́ rán wọn létí àwọn lè ti gbàgbé. Lọ́jọ́ tí ọmọdé bá kọ iyán àní àgbà sì fi ìtàn balẹ̀. Àwọn ọmọ ogun tẹ́ ẹ gbójúlé tí wọn ò lè ṣẹ́gun Boko Haram nígbó. Ogun bandits ń bẹ nílẹ̀ yìí àwọn ò lè ṣẹ́. Òun lè fẹ́ fi kojú ìran ọmọ Yorùbá. Ìtàkùn tó sọ pé kí erin má wọdò ń ṣàwàdà. Gbogbo ẹ̀dá tó bá ń fagbá jánu lórí ìdásílẹ̀ orílẹ̀-èdè Oòduà. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má mà bínú sí wọn. Òye wọn ni òkun tó. Ọ̀pọ̀ nínú olóṣèlú orílẹ̀-èdè yìí ò lọ́gbọ́n lórí. Ọgbọ́n ká fẹ̀rẹ̀ sẹ́nu káwa tì náà lọ́gbọ́n tó ń bẹ lórí gbogbo wọn. Ètò tọ́lọ́run ọba mi ti parí. Ta lẹni tó fẹ́ dá ọba wá ìdùn lọ́nà? Ẹ̀yin ajá olóṣèlú ti yín ti bó ti. Àwọn aṣíwájú yín ò lè mórí bọ́. Adániwáyé ti fọhùn lárèdè ọ̀run ó fẹ́ kọjú ayé sí wọn. Ẹ̀yin ń wọṣọ àwọn ọ̀kẹ́ ń wà kísà ní pópó. Oúnjẹ ń bẹ nílé tiyín ebi ń pa mẹ̀kúnnù. Ẹ̀yin aṣíwájú ìdásílẹ̀ orílẹ̀-èdè Oòduà. Mo gbọ́ nípa àwọn aáwọ̀ kan èjèèjì tó ń wáyé. Ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tó ohun ènìyàn yàdá sí. Gbogbo ẹni tó bá ti fẹ́ gba èṣù láyè yọnu sírú wọn. Kórà, Dátánì àti Àbìrámù ń bẹ nínú ìjàngbara ìjọ́sí tí wọ́n ń tako Mósè níjù. Gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá ènìyàn tó bá ń tako Oòduà nation tó jẹ́ ọmọ aládé ẹ má bínú sírú wọn. Gbogbo wa ò lè gùngùngùn ká díẹ̀ lẹ́gùn Ṣàngó. Ènìyàn tó bá nípọn láyà ló lè gbélé ńlá ojo ló pọ̀ láàrin wọn. Èèyàn díẹ̀ ní tẹ̀lú tó bá búrẹ́kẹ́ tán ní di ti gbogbo jẹ̀mọ́. Oòduà tọkàntọkàn ni mí. Ilẹ̀ Yorùbá ni wọ́n forí mi sọlẹ̀ sí. Àjò ní dùndùndùn. Ó dídẹrẹ́ má padà sílé. Ọmọ tó bá sọlé bàbá nù ló fàpò ìyàkọ́ párárá. Bóyá nírú ọmọ bẹ́ẹ̀ sì lè soríire. Ọ̀rọ̀ bíntín ti tó fún gbogbo onílàákàyè ẹ̀dá. Tó bá dénú wọn kó fẹsẹ̀ múlẹ̀.